Ó ga ò, ẹ̀yin ọmọ Yorùbá, a kí yín o. Ṣé dáadáa la bá yín? Ẹ jọ̀wọ́ o. Àlejò wa kò ní wá kó wa lẹ́rù lọ nílẹ̀ Yorùbá yìí o. Torí eléyìí lágbára o. Nǹkan tá a tún ń gbọ́ mà lélẹ̀. Ìgbò dúró ńjọ́ yẹn, wọ́n láwọn àwọn fẹ́ stand out. Wọ́n ṣe dé ibi tán ṣe dé yìí. Mo mọ̀ pé ibi tán bá dé yìí, wọ́n ti bá dé ibi tẹ́rù ò ti ní bà wọ́n. Nígbà tó bá máa approve ẹ̀ náà, yours truly ni. Àwọn Yorùbá, ẹ má dúró sójú kan. Ẹ má stand still sójú kan o. Wọ́n ti ń fún wa lóríṣiríṣi parable àti lóríṣiríṣi example. Yorùbá, ẹ fura o. Àwọn ọmọ Yorùbá, ẹ fura. Torí gbogbo àwọn tó ń gbàbọ̀dè ti Yorùbá, ẹ ti mọ̀ wọ́n kì í ṣe èní kì í ṣàná. Ẹ ti mọ̀ wọ́n, wọ́n ń gbàbọ̀dè lóní rẹpẹtẹ o. Ẹ̀yin ni kí ẹ má give down fún wọn. Torí wọ́n ní ẹni tó bá dúró, ó kíyèsára kó má ba ṣubú. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ sọ. Ibi tí àwọn Nàìjíríà ń gbé ọ̀rọ̀ yìí gbà, àwọn oníṣẹ́ ibi, àwọn ìka èèyàn, àwọn ni wọ́n dúró gbágbágbá. Tó sọ pé níbo la fẹ́ gbà ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà yìí. K'Ọlọ́run kó ṣàánú wa. Wọ́n ní kàkà kó sàn fún ìyá jẹ́, obìnrin ló ń bíjọ. Yes, òwe Yorùbá ni. Ṣé ẹ̀yin náà rí i pé nígbà tí gbogbo rògbòdìyàn ọrọ̀ ajé Nàìjíríà àti ọrọ̀ ìlọsíwájú ilẹ̀ Nàìjíríà, ó dàbí pé ó ní bó ṣe jẹ́. Kàkà kó dára, níṣe la túbọ̀ rí pé kí leléyìí. Ọlọ́run má jẹ́ kó lè mọ́ wa bí ewé àgbọn o. Má lè mọ́ wa kòkòkò bí ewé àgbọn. K'Ọlọ́run kó ṣàánú fún wa. Wọ́n bá tún ní pẹpẹ sí o. Wọ́n ní àwọn Haúsá, àwọn tá ti fọ̀nà hàn, àwa la là wọ́n lójú. A là wọ́n lójú lóní rẹpẹtẹ. Ló wá di pé àwọn náà tún fẹ́ wá máa kọ́ wa ní ọgbọ́n táwa náà máa lò. Nígbà tó jẹ́ pé àwa Yorùbá, àwa la kọ́ wọn. Gbogbo nǹkan tí ó tọ́ àti tí ò yẹ, gbogbo ẹ̀ la ti fọ̀nà hàn wọ́n. Tó fi di pé àwọn Yorùbá náà, àwọn Haúsá náà fẹ́ ṣe pabambarì tiwọn. Wọ́n ò tún gbé ọ̀nà tiwọn yẹn gba ọ̀nà tiwa o. Wọ́n ò tún gbé gba ọ̀nà ti Ìgbò. Oníkálukú wọ́n ní kọ́lọ́múdọ́mú ẹ̀ ní oníkálukú ló ń dá ti ẹ̀ ṣe. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé wọ́n láwọn Haúsá máa ní àwọn náà tún fẹ́ wọ́n fẹ́ dá dúró. Dídá dúró tiwọn, ìyẹn gan ó lágbára jù. Another dimension náà gbé jáde fún wa. Ṣé ẹ ti gbọ́ pé wọ́n ní àwọn náà pé táwọn bá dá dúró àti èdè wọn tí ẹ fẹ́ ta sí wa náà, àtàwọn tó colonize wọn, gbogbo wa tó colonize gbogbo wa pé wọ́n láwọn ò fẹ́ mọ́. Èdè yẹn gangan wọ́n máa fi wá yàtọ̀ sí wa. Wọ́n máa fi mọ̀ pé àwọn fẹ́ dá tiwọn ṣe lọ́tọ̀ láti dúró tiwọn gidi. Wọ́n lè èdè wọn làwọn máa sọ. Láti primary 1 títí dé secondary àti títí lọ síwájú ibikíbi tí education bá wà. Èdè wọn làwọn máa fi ṣe education ara wọn. Pé wọn ò fẹ́ èdè tán fi colonize wa. Tán fi kó gbogbo wa papọ̀ yẹn èdè English, pé àwọn ò lè sọ English. Ẹni bá sọ English sí èdè tiwọn yẹn pé ìsọnìsọnù. Àwọn ò gba ti English, àwọn ò tí ẹ̀ gba ti any èdè nǹkan kan tó jẹ́ pé ohun tó ń jẹ́ nǹkan tán fi làjú ní orílẹ̀-èdè yìí, pé wọn ò fẹ́ ìlàjú Nàìjíríà mọ́. Wọn ò dẹ̀ fẹ́ ìlàjú tó ilẹ̀ òkèèrè, wọn ò tiẹ̀ fẹ́ ìlàjú tó anybody. Ìlàjú tàwọn torí àwọn fẹ́ dá dúró. Kọ́n lè mọ̀ pé yes, original ọmọ ọkọ ni wọ́n. Ìyẹn àwọn Haúsá ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o. Wọ́n láwọn máa dá dúró pé àwọn ò tí ẹ̀ fẹ́ títí kan èdè. So wọ́n ti ya gbogbo ara wọn pátápátá kúrò ní ara Nàìjíríà. So tẹ bá sọ òyìnbó fún wọn, máa sọ pé kí ló ń jẹ bẹ́ẹ̀. So wọ́n ti dá dúró pátápátá. Ẹ rí pé ìyẹn náà lágbára. Wọn ò tí ẹ̀ fẹ́ ta sí gbogbo èdè tá à ń sọ. Ìyẹn education wọn làwọn fẹ́ máa. Ìwé ẹ̀rí wọn ó máa dá dúró fún èdè tiwọn.
ẹ̀yin lẹ mọ ibi tẹ́ ti rí ìwé ẹ̀rí English. Tó bá dẹ̀ compulsory pé àwọn fẹ́ sọ English, wọ́n fẹ́ ṣe English kan àjẹ́ subject tó kàn máa ṣe. Wọ́n kàn máa ṣe ní subject, but pé kí wọ́n máa sọ ní èdè tí anybody lè gbọ́ àfi èdè wọn yẹn nìkan. English, ẹni tó bá gbọ́ English, ẹni tó bá fẹ́ ṣe subject English, ìyẹn tó bá fẹ́ o, pa English tiẹ̀, kó òun gan, ó wù òun láti máa, láti ní ìmọ̀ nínú English, ààyè ọ̀tọ̀ ni ó lè kà á fún rẹ̀. Ó máa jẹ́ ìwé ẹ̀rí tiẹ̀ fún rẹ̀. But nínú gbogbo anything tó bá fẹ́ ṣe, àwọn ò fẹ́ gbọ́ pé wọ́n fi English ń bá ara wọn sọ̀rọ̀ nínú education wọn. Èdè wọn náà máa fi máa kàwé, èdè wọn náà fi máa sọ̀rọ̀, èdè wọn náà fi máa ṣe gbogbo subject tó bá fẹ́ ṣe. Anything tó bá dé ìlú onílùú, èdè wọn ni. Kí náà tiẹ̀, ṣé wọ́n tiẹ̀ ń try láti sọ pé àwọn fẹ́ lọ sí ìlú onílùú? A láwọn fẹ́ dá dúró, àwọn ò tiẹ̀ need pé kán tiẹ̀ sọ pé àwọn fẹ́ lọ sí ibì kan tó jẹ́ pé ìlú míì, country wọn, state wọn, gbogbo ẹ̀ Hausa ni. Wọn ò fẹ́ darapọ̀ mọ́ anybody. Àwọn dá dúró. Wọ́n ti kúrò nínú English, wọ́n ti kúrò nínú èdèkéde tẹ́ bá ní. Tí wọ́n yẹn nìkan làwọn fẹ́. Ǹjẹ́ kò wá tán bí? Nígbà tá à ń sọ fún àwọn ọmọ Yorùbá tó ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀, àwọn Igbo yẹn gan pàápàá tá tún sọ pé pàkó òye oṣù tì ní tiwọn lórí ẹlẹ́gàn rẹ̀. Wọn ò tiẹ̀ ṣe tó yẹn. But wọ́n ní bí ikún ló lóko, bí tàkúté ni, ó dìgbà náà ná. Ó dìgbà náà ná. Wọ́n fẹ́ dá dúró. Ẹ dẹ̀ wá rí another dimension tó gbé wa sí. Ọlọ́run ṣàánú fún wa. Nàìjíríà, ó mà ṣe o. Mo ti ẹ̀ pity Nàìjíríà gan. Nígbà tí Hausa bá ti dá dúró, tí Yorùbá bá dá dúró, tí Igbo dá dúró, àwọn wo ló kù? Nàìjíríà ti tàn, ó ti pin. Àwọn wo ló fẹ́ dúró pé àwọn ní Nàìjíríà? Ọlọ́run ṣàánú fún wa. Nígbà jẹ́ pé ìlú yẹn gangan tọ́lọ́run dá nílùú Nàìjíríà wa yìí. Ìlú tó lárinrin, ìlú tó unique, ìlú tó lórúkọ, ìlú tó jẹ́ pé kò sábà àwọn kankan lára ẹ̀. Bí Ọlọ́run ṣe dá wa sí Nàìjíríà yìí fún wa. Ibẹ̀ ni àwọn oníṣẹ́ ibi tó sọ pé àwọn fẹ́ bàjẹ́. Mo sọ níjọ́ kìíní àná pé ìlú Ọlọ́run ni ìlú Nàìjíríà. Ẹnikẹ́ni tó bá dẹ̀ sọ pé ìlú yẹn pé kò tẹ́ òun lọ́rùn bọ́ lọ́run ṣe dá, òǹtàn ló máa yàgò fún wa. Ǹjẹ́ àwọn Yorùbá ti kó gbogbo Nàìjíríà ní pàtì tiwọn. Ìlú yẹn yìí wà ńbẹ̀ o. Unique, ìlú Ọlọ́run yẹn yìí wà ńbẹ̀ o. Nígbà Yorùbá bá bù nínú Nàìjíríà tó bù sí Yorùbá nation, táwọn Hausa tún bù nínú Nàìjíríà tó bù sọ́dọ̀ tiwọn náà, táwọn Igbo tún bù nínú Nàìjíríà tó bù sí ilẹ̀ Igbo, kí ló tún kù? Orúkọ yẹn kàn ti yàtọ̀ níbẹ̀ ti ilẹ̀ Ọlọ́run. Ìlú Ọlọ́run yóò wà síbẹ̀. Ó wà nílùú. Ẹ̀tọ́ oníkálukú bá lè dá dúró lóòótọ́. Bí Ọlọ́run máa, gbogbo oníkálukú lọ́mọ máa kí pé Ọlọ́run kó ṣàánú fún nílùú ẹ̀. Kí country Nàìjíríà kọ́ Ọlọ́run kó bù sí. Gẹ́gẹ́ bó ṣe fún wa ní ilẹ̀ ọlọ́ràá tó ṣàn fún wàrà àti fún oyin ní ìlú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ló máa ṣàn fún wàrà àti oyin fún nílùú Yorùbá. Bẹ́ẹ̀ náà nílùú Hausa. Bẹ́ẹ̀ náà nílùú Igbo. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tó forí kunkun pé a gbọdọ̀ sá, a gbọdọ̀ yà kúrò ní Nàìjíríà. Òun náà ni ó kù yín, ó kù ẹ̀yin náà, ó kọ Ọlọ́run. Nígbà tí ẹ̀ ṣe tẹ́tí bàjẹ́, Ọlọ́run ti kúrò lẹ́yìn yín. Nígbà tí ẹ sọ pé ìlú tọ́lọ́run dáadáa pé fẹ́ bàjẹ́. Tọ́lọ́run bá kúrò lẹ́yìn yín kò léèwọ̀, ìyẹn Nàìjíríà. Ọlọ́run ti wà nílùú àwọn tó fẹ́ dá dúró. Torí wọ́n kígbe, wọ́n pe Ọlọ́run, wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n ní kí Ọlọ́run kó gbà wọ́n. Ọlọ́run ti gbà wá lọ́wọ́ ibi àwọn aṣebi tó wà ní Nàìjíríà tó ń ba Nàìjíríà, tó fẹ́ ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ dẹ̀ jẹ́ ká fura. Àwọn Hausa, ìròyìn tàwọn Hausa gangan ni main tí mo mú wá fún yín lásìkò yìí pé kí ẹ ní ìgboyà, kí ẹ dẹ̀ wà very watchful.
kẹ́ ẹ stand by, kẹ́ ẹ dúró dáadáa níbi téèyàn dúró sí. Pé Nàìjíríà tá là wà, ó ti ní bá nù ká ṣọ́ra. Ìròyìn tàwọn Haúsá ni mo fún yín tẹ́ bá mọ̀, kí ẹ tètè gbọ́ yẹn. Ẹ ṣé o tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye. Ọlọ́run, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa pín, kẹ́ni bá wa love ẹ̀. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Etí tẹ́ fi ń gbọ́ wa yìí pàápàá. Lágbára ẹ̀jẹ̀ Jésù kò ní dì. Ẹ ṣé. A dúpẹ́. Bye.